Ẹ̀kálẹ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ lóde sojú wọ̀nyí láti iléeṣẹ́ Nta Ijebu Ode. Adétóyè Adémi olórúkọ ìròyìn. Ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ó kéré tán ẹ̀wọ̀n ọdún 10 àti owó ìtanràn 20 mílíọ̀nù ní ẹnikẹ́ni tó bá jẹ̀bi ẹ̀sùn ṣíṣètò ìyanilówó tí kò bófin mu ní orílẹ̀-èdè yìí. Èyí ni àbájáde òfin tó ní ṣe pẹ̀lú ìdókòwò àti àbùdókòwò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fọwọ́ sí. Àwọn òmíràn tó tún wà lára òfin gẹ́gẹ́ bí Sẹ́nitọ̀ Osita Izunazo, ẹni tó jẹ́ alága ilé asòfin àgbà fún ọ̀rọ̀ ìdókòwò ṣe ṣàlàyé fi fọ̀rọ̀ sí cryptocurrency gẹ́gẹ́ bí èyí tí wọ́n máa lò lórílẹ̀-èdè yìí àti pé eléyìí yóò fún àwọn orílẹ̀-èdè yìí ní àǹfààní láti ṣe káràkátà lórí ẹ̀rọ ayélujára. Alága ìgbìmọ̀ tún ṣàlàyé pé òfin tuntun yìí yóò ró ètò ìdókòwò lágbára. Ètò tírílíọ̀nù kan dọ́là tí yóò sì mú orílẹ̀-èdè Nàìjíríà wà ní ipò àkọ́kọ́ tí ìjókòó ti pọ̀ jù ní orílẹ̀-èdè Áfíríkà. Òfin náà tún kápá fún gbogbo ilé-iṣẹ́ tó jẹ́ ti tìjọba láti lè máa gbàṣẹ lọ́dọ̀ àjọ tó wà fún ètò ìdókòwò lórílẹ̀-èdè yìí kí wọ́n tó máa darapọ̀ mọ́ ara wọn. Àjọ elétò ìdìbò orílẹ̀-èdè yìí INEC ti fọwọ́ òsì dá ìwé ẹ̀sùn láti pe aṣòfin àgbà tó ń sojú ẹkùn àrígbùngbùn Kogi Natasha Akpoti-Uduaghan padà. Lẹ́yìn ìpàdé tí àjọ náà ṣe, èyí tí wọ́n ti ṣàgbéyẹ̀wò orúkọ àti àwọn tó forúkọ sílẹ̀ síbi ìwé ẹ̀bẹ̀ náà. Nínú àtẹ̀jáde tó wà lórí ìtàkùn abẹ́yẹfò àjọ náà, kọmíṣánná àpapọ̀ àti alága tó wà fún ètò ìròyìn àti líla àwọn olùdìbò lọ́yẹ̀ nínú àjọ INEC Sam Olúmẹ́kan ní ìwé ẹ̀bẹ̀ pípe aṣòfin náà padà kò wà ní ìbámu pẹ̀lú abala ìkọkàndínláàádọ́rin òfin orílẹ̀-èdè yìí ti ọdún 1999, èyí tó ṣàlàyé kalẹ̀ pé irú ìwé ẹ̀bẹ̀ náà gbọ́dọ̀ ní ìfọwọ́sí ó lé ní ìdajì àwọn olùdìbò láti ẹkùn náà. Ó fi kún pé nípasẹ̀ eléyìí ẹnikẹ́ni kò gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ kankan mọ́ nípa pípe aṣòfin àgbà náà padà wálé. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ti wá àforíjì lọ́wọ́ àwọn olùgbé ìpínlẹ̀ náà látàrí ìjìnnà tó ṣẹlẹ̀ ní ọjọ́ kejì oṣù kẹrin ọdún yìí, tí ó fi jẹ́ pé àwọn awakọ̀ àti àwọn arìnrìn-àjò dúró pẹ́ lórí òpópónà nítorí àtúnṣe bíríìjì tó ń lọ lọ́wọ́. Gómìnà náà sọ ọ̀rọ̀ yìí nígbà tó ń ṣàbẹ̀wò sí ibi tí wọ́n ti ń ṣe àtúnṣe náà lórí bíríìjì náà. Ilé ìfowópamọ́ àpapọ̀ ti orílẹ̀-èdè ti kọ̀wé pé kò sí àtẹ̀jáde àkọọ́lẹ̀ tó kéde ìtẹ̀jáde owó tuntun $5,000 àti $10,000 ní ìròyìn ẹlẹ́jẹ̀ náà ni àkọlé tó káàkiri ìtàkùn abẹ́yẹfò nípa ìtẹ̀jáde owó tuntun. Ilé ìfowópamọ́ àpapọ̀ ti tako ìròyìn náà. Àkọlé tó káàkiri ìtàkùn abẹ́yẹfò nípa ìtẹ̀jáde owó tuntun. Ilé ìfowópamọ́ àpapọ̀ ti tako ìròyìn náà nínú ọ̀rọ̀ wọn tí wọ́n gbé jáde lórí fọ́nrán wọn. Àkọlé àtẹ̀jáde ẹ̀jẹ̀ tí wọ́n fi kan àjọ náà ló lọ báyìí pé ilé ìfowópamọ́ àpapọ̀ ti orílẹ̀-èdè yìí ti kéde ìtẹ̀jáde owó tuntun méjì $5,000 àti $10,000 gẹ́gẹ́ bí apá kan tí akitiyan lọ lọ́wọ́ lórí rẹ̀. Tí a bá pè ní mú wọn láti kékeré kì í ṣe àṣìṣe. Eléyìí ni ètò kan tí ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ tí ó kọ́ ẹ̀kọ́ jáde láti ilé ẹ̀kọ́ gíga fásitì tó wà ní Àkúrẹ́, ẹni tí ń jẹ́ Tóbi Afọlábí. Ọ̀gbẹ́ni Afọlábí jẹ́ olùdásílẹ̀ ìgbìmọ̀ tí kìí ṣe tìjọba Heart for Everyone, eléyìí tó dá sílẹ̀ láti fi ṣàwárí àti títọ́jú ẹ̀bùn àwọn ọmọdé. Nínú àkànṣe rẹ̀ láti fi dá sí àwùjọ, Ọ̀gbẹ́ni Afọlábí ṣàgbékalẹ̀ ètò náà, eléyìí tí wọ́n pè ní láti etí sí àtọkànwá. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn náà láti ẹnu Oore-ọ̀fẹ́ Ògúnṣọlá. Ètò ìfọwọ́sowọ́pọ̀ Art for Everyone, eléyìí tí àkòrí rẹ̀ ń jẹ́ láti etí sí iṣẹ́ àtọkànwá. Gẹ́gẹ́ bí olùdásílẹ̀ rẹ̀ Tóbi Adébáyọ̀ nígbà tó ń bá àwọn akópa sọ̀rọ̀, ó sọ wípé ìdí tí òun fi gbé ètò náà kalẹ̀ ni láti fi hàn agbára ìyípadà lára àwọn ọmọ kéékèèké nípasẹ̀ àwòrán yíyà. Ó ṣàlàyé wípé èrò náà tún jẹ́ ìfihàn bí ọgbọ́n àtinúdá ṣe lè gòkè láì wo àwọn ìpèníjà tó wà níbẹ̀. Oríṣiríṣi ọmọ ni a ti rí ní èmi ni wọ́n wà tẹ́ pé wọ́n ṣe dáadáa gidigidi gan pẹ̀lú nǹkan tí wọ́n ti yà ní àwọn èmi kẹ̀ wọn ò tí rí lì
wà very to a standard level ní nǹkan tí wọ́n ti ṣe. So àwọn kan wà tẹ́pọ̀ ti kópa dáradára tẹ́pẹ́ àwa fúnra wa ràn wọ́n lọ́wọ́ láti lè ṣe nǹkan tó tún ju bẹ́ẹ̀ lọ. Nípa bí ìlànà náà ṣe jẹ́ ìbánisọ̀rọ̀, àwọn ọmọ kéékèèké gba ìpele 3 ọ̀tọ̀ọ̀tọ̀ kọjá níbi tí wọ́n ti kọ́ ẹ̀kọ́ ìyàwòrán eléyìí tó yàtọ̀ sí ara wọn àti bí wọ́n ṣe lè gbìyànjú láti gba àwọn òye tuntun lábẹ́ ìmọ̀ràn Táíwò Ògúnlànà. Nígbà tí wọ́n darapọ̀ mọ́ ètò náà, àwọn ọmọ náà fi ẹ̀mí ìmoore hàn. Wọ́n sì ṣàlàyé pé ẹ̀kọ́ tí wọ́n kọ́ wọn yóò fún wọn ní àǹfààní láti ní ọgbọ́n ìmúlò wọn tí yóò sì jẹ́ kí wọ́n lè ṣe ọgbọ́n àtinúdá wọn. Lára àwọn tó gbárùkù ti ètò náà, arábìnrin Tóyìn Adébáyọ̀ ṣe àfihàn pàtàkì ìwúlò ìmọ̀wá ìbùn àwọn ọmọdé láti gba kékeré. Ó sì rọ àwọn òbí láti gbárùkù ti ìgbìyànjú wọn. Nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé tí ọmọ bá nìkan lọ́kàn tó bá fẹ́ ṣe, èmi á prefer pé káwọn òbí náà support ẹ̀ lórí ẹ̀ because ó jẹ́ nǹkan tó wá láti ọkàn ẹ̀. Inú mi dùn pé ọmọ mi ó organize irú kan báyìí tó lè kó ọmọdé jọ tó dẹ̀ pé èrò fúnra rẹ̀. Ọlọ́run dẹ̀ bá ṣe ó dẹ̀ rí wọn kó jọ. Ilé aṣòfin ìpínlẹ̀ Ògùn ń béèrè fún àjọṣepọ̀ tó múnádóko pẹ̀lú àwọn aṣòfin àpapọ̀ tó wá láti ìpínlẹ̀ náà lórí títọpinpin àti àmúṣe àwọn àkànṣe iṣẹ́ tó jẹ́ lẹ́kùnjẹkùn tí wọ́n pèsè fún àwọn ènìyàn ìpínlẹ̀ náà. Èyí ni aṣojú ẹkùn ìdìbò Òde Ògbólú Lukman Adélẹ́yẹ ni yóò pèsè àkànṣe iṣẹ́ tó pójú owó tí ó sì fòpin sí pípèsè àkànṣe iṣẹ́ tí kò pé ojú owó, èyí tó lè fa ìṣòro fún àwọn tó ń jàǹfààní irú àkànṣe iṣẹ́ bẹ́ẹ̀ jákèjádò ìpínlẹ̀ yìí. Ìròyìn wa ní àṣálẹ́ òní kò ní jù báyìí lọ. Adétóyè Adémọ́lú kò ní ròyìn títí dọ̀la ó dàbọ̀.